àní ẹ bá ń sọ fẹ́ni tí ń wá onígbèsè tó jẹ ìyá rẹ̀ lówó kiri wípé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, bí bẹ́ẹ̀ kọ́ àfàìmọ̀ kó má lọ pàdé ẹni tí bàbá tiẹ̀ gan jẹ lówó. ẹ tún kú dédé àkókò yìí o, nílé lóko lájò àti lẹ́yìn òdì. a kú bí ojú ọjọ́ ṣe rí. mo kọ́mọdé mo kágbà, mo kọ́kùnrin mo kóbìnrin, mo kónlé mo kálejò ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò ìbá tó fẹ́ dé nínú ọ̀sẹ̀ yìí. ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì Ohùn Ìfẹ́sọmídà TV. àní ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní dì. mọ́júbà kí n tó wọlé o, àkọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládé ládé, ìbà lóyè lóyè, egungun lé mọ́júbà, òòṣà ọjà mọ́júbà, ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, àwẹ̀dẹ̀kọ̀ tó wẹ̀ mọ̀. ìbà yín ìyá mi amọ́lòlò, alàlóró, ṣèbẹ́yìn lórí tó kú tí ò níná, ẹ̀yin lọ́jà tó kú tí ò lé. ìbà yín ni mo ṣe lórí ètò yìí lọ́jọ́ tènìyí, ẹ jẹ́ n rí tèmi wí lórí ìkànnì yìí. ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lórí atẹ́gùn, ẹ jẹ́ n rí tèmi wí o. èmi ni tí ń tòótọ́ Muhammadu Akówódé baba Kórèdé, tí gbogbo èèyàn ń pè ní Ohùn Ìfẹ́sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. àní àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kì mí pé àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kò mà náà, Àjàní Mògún ni mí ará Àjámọ̀, àwa lọmọ epo ń pẹ́ roro, àjà ń rọ̀ dẹ̀ dẹ̀ dẹ̀. à ń torí àjájà, àjà níta níjà lẹ́yìn kùlé òun, ṣe bá pọn bẹ́pọ rẹ lórúkọ tí wọ́n ń pàjà. mo kí gbogbo àwọn ẹni tán tún ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ohùn Ìfẹ́sọmídà TV. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí, àjọṣepọ̀ wa ò ní bàjẹ́. àní tẹ́ ẹ bá gbádùn àwọn ètò wa lórí ìkànnì yìí, ẹ mọ bá wa tẹ láìkà, ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè ní. gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ Sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. ẹ sì mọ ìgbà àti àkókò tá a mọ gorí ètò lórí ìkànnì Ohùn Ìfẹ́sọmídà TV, kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù wa lórí ìkànnì yìí. ó yẹ ẹ bá wọn nǹkan fìdílé, àbí kẹ́ ẹ tó fìdílé nǹkan tuntun tó lélẹ́yìí. Ikú lobìnrin ni mo pè é. kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. ẹ máa ṣọ́ra, ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. tàbá ń bá ní rírí, ó yẹ ká mẹ́ni tí a bá lọ. ayé Ikú lobìnrin ni mo pe léyìí. ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ nà sórí atẹ́gùn yìí, ìtòsí ọ̀dọ̀ wa ń bí náà níṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o. mo gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí mo sì ṣe háà, báwo ni ilé ayé ṣe wá dà yìí? àṣé ìfẹ́ tá a ní sẹ́dìẹ̀ kò ju ń pé ká pa á jẹ lọ. ìwọ ìyàwó ilé tó ń gbọ́ ètò yìí, mo fẹ́ kó o mọ̀ yìí pé tí a bá ń sunkún a máa ń ríran ni o. lóòótọ́ ọkọ rẹ ń tọ́jú rẹ dáadáa, ṣùgbọ́n rántí òwe tí mo pa yín pé ìfẹ́ tá a ní sẹ́dìẹ̀ kò ju ká pa á jẹ lọ. ìwọ baálé ilé tó ń fẹ̀gẹ̀ kiri, ọ̀pọ̀lọ́ rẹ ríbi tútù bá sí òun yọ̀. ìyàwó ni ó sanwó ilé, ìyàwó ni ó sanwó iná, ìyàwó ni ó sanwó iléèwé àwọn ọmọ rẹ. inú rẹ wá ń dùn, o níṣẹ́ gidi kan lọ́wọ́. bílẹ̀ bá ti mọ́, àfi kó lọ jókòó síbi tán ti ń ta tẹ́tẹ́ àbí síbi tán ti ń tayò kó o mọ bóyin lọ. ó tún mọ sọ kiri pé ìyàwó mi nífẹ̀ẹ́ mi, ohun tí mo bá fẹ́ náà ní í ṣe fún mi. kò wá sọ́nà kankan tó wọ́n ń gbà wọlé fún ẹ tó ju ọ̀dọ̀ ìyàwó rẹ lọ. ha! òun ṣera rẹ̀. lóòótọ́ ìyàwó rẹ tún lè mọ fìfẹ́ hàn sí ẹ pẹ̀lú gbogbo eléyìí, ṣùgbọ́n mo fẹ́ kó o rántí òwe tí mo pa sókè lọ́hùn-ún pé
ìfẹ́ tá a ní sẹ́dìyẹ kò ju ká pa á jẹ lọ. ẹ̀yin aráalé, gbogbo èyí tí mò ń sọ yìí ìtìsíwájú ni, mi ò sì fẹ́ kẹ́ ẹ ṣì mí gbọ́ rárá. lóòótọ́ ìfẹ́ wà níbi tó wà láàrin lọ́kọláya, ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ tí mo fẹ́ mẹ́nu bà yìí òun ló ń kómokómo rò wá. ẹ gbọ́ ná, kí ló ṣẹlẹ̀ tí bàbá Kóredé tó fẹ́ mẹ́nu bà lọ́jọ́ tèní? ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kí lè má dahoro la fi ń ké tantan báyìí. kí lè má dahoro làmì ké tantan, kọ́rọ̀ má dariwo là ń kíbò sí, kọ́mọ ẹlẹ́ran má padà wá jẹ̀gún, ẹni tó láṣọ kó má bàa padà wọ àkísà. ènìyàn rò ó kó má bàa ṣẹ̀ lọ́rùn ọba. mo lé ènìyàn rò ó kẹ́ṣẹ̀ má bàjàre rẹ̀. èrò tó mọ̀ pẹ́lẹ́ ayé yìí àwa náà jà ní ẹ̀sùn mọ́ bí. kí gbogbo ẹni tó sayé dá wà yìí lọ kó yá máa gbọ́. ẹni tó ra nǹkan ìpanu lọ́jà tó dùn ṣe kò ní lọ sílé mọ́ ni. wọ́n dàbí ẹni tó ti gbàgbé ọ̀run, àbẹ́ ò mọ̀ pé lè lábọ̀ sí ní oko. ẹ má torí ayé kẹ́ ẹ gbàgbé ọ̀run o, mọ̀mí ké tantan. yìí yóò ti dùn nìyàn tó kẹ́nìyàn pàdánù ìjọba ọ̀run. kọ́mọ ẹlẹ́ran mi àjàṣán ẹ̀fọ́ ṣó wà ń dà. ẹ̀ṣẹ̀ lóró, ikú lèrè ẹ̀ṣẹ̀, ọ̀run àpáǹdì ló ń gbé ní ire o. àní ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ nà sórí atẹ́gùn yìí ó ṣẹlẹ̀ sí arákùnrin kan ní ìtòsí ọ̀dọ̀ wa ń bí náà. gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀, arákùnrin yìí iṣẹ́ ọlọ́kadà ni arákùnrin yìí ń ṣe. ṣé zemijan lẹ́yìn tiwa nílẹ̀ yìí máa ń pè é. arákùnrin yìí ní kẹ̀kẹ́ atapòpò kan tí fi ń ṣiṣẹ́ ajé rẹ̀ lójúmọ́. ọjà kan tó pàtàkì ní orílẹ̀-èdè wa ń bí, òun ni ìyàwó arákùnrin yìí máa ń lọ. bóyá kí n mú tọpá àbí kí n mọ́jà wàńdò àbí kí n mọ́jà pèdèpọ̀ lọ́dọ̀ tiwa náà lọ́hùn-ún. torí tẹ́ ẹ bá dé ọjà pèdèpọ̀ lákòókò tá a wà yìí àfi bí ọjà tọpá. ìyàwó arákùnrin yìí kì í ṣe ń pé ó ní ọjà gidi kan tí ń tà láwọn ọjà yìí o. àwọn wóróbo, àwọn lèkìdásíọ̀n, àwọn bọ́síkọ̀rọ̀, àwọn gbàǹjo, òun níyàwó arákùnrin yìí máa ń lọ tà láwọn ọjà tá a sọ yìí. tó bá ti lọ láàárọ̀ yóò sì tún padà wálé ní ọwọ́ ìrọ̀lẹ́. ṣùgbọ́n arákùnrin yìí ń tiẹ̀ iṣẹ́ ọ̀kadà yìí ní í ṣe ní orílẹ̀-èdè wa. kí ló wá ṣẹlẹ̀ tá a fi fẹ́ na ọ̀rọ̀ yìí sórí atẹ́gùn fẹ̀yìn aráalé? àní ẹ̀jẹ̀ arántí ọmọ ẹni tá à ń ṣe ní gbogbo ibikíbi tá a bá wà. rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o. ayé ò lọ bí ọ̀pá ìbọn, àtòrìláyé ó ń lọ sí wá sẹ́yìn ní pàṣán láyé ó ń lọ sí wá sẹ́yìn. rántí ẹlẹ́dàá rẹ nígbà èwe rẹ, nígbà tí ọjọ́ ìbí kò ì sí dé. ọmọ mi gbọ́, bẹ́lẹ́gàn bá tàn ẹ́ ó má ṣe gbà. ìwà rere ṣá ṣóhun lẹ̀ṣọ́ ènìyàn. fetí sí ohùn àwọn òbí rẹ̀, má ṣe kẹ́gbẹ́kẹ́gbẹ́ o. ọgbọ́n kígbe lóde, ó ń fọhùn rẹ̀ nígboro. àní arákùnrin ṣàdédé níyàwó tòun bá sọ fóun ìpè, dàlín ọ̀lín sìnkìn, mi ò mọ̀ fẹ́ mọ lọ ọjà kan mọ́. lòun bá sọ fún yín pé kí ló dé, ṣé ò sí? ìyàwó tòun ní kò sí nǹkan kan. lòun wá sọ fún yín pé iṣẹ́ ò ló fẹ́ mọ wá ṣe báyìí. ìyàwó tòun sọ fóun yín pé òun fẹ́ mọ ṣe oúnjẹ tà ní. lòun ní ó ní bẹ́ẹ̀ ni, irúfẹ́ oúnjẹ wo ló fẹ́ mọ wá ṣètà o. lẹ́ẹ̀ni tóun bá ti bẹ̀rẹ̀, irú oúnjẹ tí bá ń yá lọ́wọ́ tòun ní títà òun lòun ó mọ̀ ṣètà. lòun wá sọ yín pé ọ̀dà náà
ṣé tó o bá ṣe oúnjẹ yìí náà o fẹ́ mọ kiri ọjà gẹ́gẹ́ bíi ti tẹ́lẹ̀ náà ni? Ìyàwó tòun ní rárá o, lòun wá ní ọgbọ́n òun ló fẹ́ mọ wá dá sí i. Ìyàwó tòun ní òun ti rí àyè kan sí koríta ìyẹn kàrífù. Ẹ jẹ́ mú àpèjúwe àwọn koríta kan wá ní àgbègbè wa ń bí. Bóyá koríta Kaṣí àbí koríta Sàkìrìkẹ́ àbí koríta Àgọ́túrú àbí koríta Sẹ̀kàntẹ́nẹ̀ àbí koríta Àgàtà lọ́hùn àbí koríta Dédopó àbí kákúkú sọ ń pé koríta ìlú Pèdèpọ̀ torí àwa gan ní koríta tó gbajúmọ̀ níbẹ̀. Lòun bá sọ fún ìyàwó tòun pé ọ̀dà kò sí wàhálà, Ọlọ́run yóò bùkún tó o bá gbé kalẹ̀, ajé yóò sì mọ́ wọgbá. Kí ló wá ṣẹlẹ̀ nígbà tí arábìnrin yìí bẹ̀rẹ̀ oúnjẹ títà yìí? Àní bọ́mọdé bá ń gégi nínú igbó, àwọn àgbààgbà ló mọ ibi tígi ọ̀hún yóò ré sí. Torí pé bí ẹ bá ń gbọ́ tọmọdé ń gégi nígbó, àgbà ló lè mọ bí tómi àwọ̀ sí. Bọ́mọdé bá rìnrìn àjò lójú àgbà, ó lè má bàa gbà mọ́ nílé tó bá dé. Ìrìn àjò ẹ̀dá láyé Ọlọ́run ló mọ̀, òpin ìrìn àjò ká fi ṣàdúrà, òpin ìrìn àjò tèmi tìrẹ nínú ayé, ọba jẹ́ kó san wá ò ká jagun mólú. Arákùnrin yìí ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìyàwó tòun bẹ̀rẹ̀ sí ní ṣe àdàpọ̀, ṣé àtàsílẹ̀ tún máa ń pè bẹ́ẹ̀. Ìrẹsì tán máa ń sè pẹ̀lú ẹ̀wà, ó yẹ kó ti yé yín. Ìyàwó tòun bá ti sè é báyìí lọ́wọ́ ìrọ̀lẹ́, tí bá ń lo aago 7 ìrọ̀lẹ́, yóò sì gbégbá rẹ̀. Ó di ọ̀kan lára àwọn koríta tá a kà sẹ́yìn yìí. Àmójú ẹ̀rọ mi tiẹ̀ ní kí n sọ koríta ètò àlùrújì lọ́hùn, torí lára àwọn koríta tó gbajúmọ̀ nílùú Kòtọ̀nù, ètò àlùrújì kan tún jẹ́ kan bẹ̀. Ó ní tíyàwó tòun bá ti lọ báyìí, déédéé aago 10 alẹ́ kù ìṣẹ́jú díẹ̀ níyàwó tòun máa ń padà wálé, yóò sì ta àwọn oúnjẹ tó bá gbé lọ tán. Tóun bá ti gbé ọ̀kadà tòun ní àárọ̀ báyìí, tó bá dọwọ́ ọ̀sán òun lè wálé kóun wá rẹjú, tí bá tún dọwọ́ ọ̀rọ̀lẹ́ kóun tún gbé ọ̀kadà tòun sọ́nà. Ṣùgbọ́n ó pẹ́ jù tí bá ń lo aago 7 ìrọ̀lẹ́, òun ti padà sílé. Toró òun ní tòun, òun yìí bá wọn ṣe zèmíjàn alálàálẹ́ tí wọ́n máa ń ṣe. Ẹ̀yin gan kúkú mọ̀ yín pé ìjàkùmọ̀ kì í rìn dé ọ̀sán, ẹni abíire kan kì í rìn. Arákùnrin yìí ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìyàwó tòun bẹ̀rẹ̀ sí ní ṣe oúnjẹ oríṣi méjì. Ìyàtọ̀ sí àtàsí ìyẹn àdàpọ̀ tí máa ń ṣe yìí, ó bẹ̀rẹ̀ sí ní ṣe ọkà, bóyá ìlùbọ̀ àbí àgbèlì, ṣé bẹ́ẹ̀ lẹ́ mọ́ ń pè é, àbí lágbà gàǹbàrí, torí mo mọ̀ yín kan tó máa ń pè kan bẹ́ẹ̀. Lẹ́nu kan ṣá, ìyàwó tòun tún bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan òkèlè pẹ̀lú ìrẹsì tí ń tà yìí. Ṣùgbọ́n ọjọ́ ń gorí ọjọ́, ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀, oṣù mọ̀ tí ń gorí oṣù. Kí ló wá ṣẹlẹ̀ síyàwó tòun? Ẹ jẹ́ àfẹ̀yí kọ́gbọ́n ká fi ṣàwòṣe. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé, ilé ayé yìí fẹ́lẹ́ o. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o, ilé ayé yìí ó fẹ́lẹ́ o. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé, ilé ayé yìí fẹ́lẹ́ o. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o, ilé ayé yìí ó fẹ́lẹ́ o. Àní arákùnrin yìí ní lẹ́yìn oṣù bíi 3, nǹkan oúnjẹ tí ìyàwó tòun ń tà yìí ń yá lọ́wọ́ rẹ̀ burúkú. Àṣé ká tó débi tá ń lọ, á kọ́kọ́ débi tá a lọ mọ́. Ìyàwó tòun tó ṣe ń pé àwọn wóróbo ní lọ kiri ọjà tẹ́lẹ̀. Ìyàwó tòun di ẹni tí àwọn ènìyàn máa ń pé bò ní wìbà, tí wọ́n máa wá jẹun lọ́dọ̀ rẹ̀. Débi ń pé agbára ìyàwó tòun kò gba nǹkan títà yìí mọ́. Ìyàwó tòun gba ọmọ ọ̀dọ̀ 2 tí wọ́n jẹ́ obìnrin tó ti dàgbà díẹ̀. Àwọn ọmọ ọ̀dọ̀ 2 yìí, àwọn ni wọ́n máa ń bá ìyàwó tòun ṣe oúnjẹ. Tí wọ́n bá ti bá a ṣe oúnjẹ yìí tán, wọ́n tún bá ìyàwó tòun kó àwọn oúnjẹ yìí lọ sí koríta tí ìyàwó tòun ti máa ń tajà yìí.
àwọn ọmọbìnrin yìí àwọn ni wọ́n ran ìyàwó tòun lọ́wọ́. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìyàwó tòun mọ̀ tí ń di ìlú mọ̀ọ́ká ní àgbègbè títí ń ta oúnjẹ yìí. ìgbà tó wá di ọjọ́ kan lẹ́yìn tóun tu ọ̀kadà tòun kiri títí tí ń dọwọ́ rọ̀lẹ́ lòun ní kóun tiẹ̀ dé ọ̀dọ̀ ìyàwó tòun níbi títí ń ta oúnjẹ yìí kóun tiẹ̀ nájú díẹ̀ níbẹ̀ kóun tó padà wálé. ẹ̀yin aráalé arákùnrin yìí ní bóun ṣe yọ lọ́ọ̀kan lòun bá rí èrò bìbà níbi tíyàwó tòun ti ń ta oúnjẹ yìí. ẹ̀rù ti ń bà òun pé ṣé kìí ṣe ń pé àdùkẹ́ ti dá wàhálà kan lẹ̀ báyìí? ṣé kìí ṣe ń pé àlàkẹ́ ti dá wàhálà lẹ̀ kan báyìí? ṣé kìí ṣe ń pé àbẹ̀kẹ́ ti dá wàhálà lẹ̀ kan báyìí? ẹ sáà ti mú kan nínú àwọn orúkọ tí mo kà yìí. bóun ṣe débẹ̀ bóun ṣe súnmọ́ wọn lòun bá rọra gbé ọ̀kadà tòun sẹ́gbẹ̀ẹ́ kan lòun pe ẹnìkan yín pé wá kí ní ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. ẹni yìí ni kò sí nǹkan kan tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n wá jẹun ni àwọn ẹni tí ń jẹun ni wọ́n wà ńbẹ̀. lòun sọ yín pé wọ́n wá jẹun ni ẹni yìí ní bẹ́ẹ̀ ni. arákùnrin yìí ní lòun bá súnmọ́ wọn o kàyéfì ní jọ lójú tòun toróhùn yìí sábà máa lọbẹ̀ ní gbogbo ìgbà. ó ní tẹ́ ẹ bá rérò bìbà níwájú ìyàwó tòun tí wọ́n wá ra oúnjẹ. àwọn ẹni tí ń jẹ tiwọn níbẹ̀ wọ́n jókòó lọ rẹpẹtẹ. àwọn ẹni tí ń ra tiwọn tí wọ́n ń gbé lọlé àwọn náà tún dúró lọ bìbà. bí àwọn onímọ́tò ṣe dúró rẹpẹtẹ tí wọ́n fẹ́ ra oúnjẹ bẹ́ẹ̀ làwọn ẹni tí wọ́n gbé ọ̀kadà wá àwọn náà tún tò lọ bìbà. bíyàwó tòun ṣe rí òun báyìí àwọn ọmọ méjì tó wà lọ́dọ̀ rẹ̀ yìí ìkan máa ń bá a ta àwọn oúnjẹ yìí ìkejì sì máa ń fọ abọ́. ló bá pe ìkejì tí ń fọ abọ́ yìí pé ipò ọya wá dúró ń bí mo fẹ́ dá ọkọ mi lóhùn. àwọn ọmọ ọ̀dọ̀ yìí wá dúró wọ́n sì ń ta oúnjẹ fún àwọn oníbàárà tí wọ́n wà ní dúró. ìyàwó tòun wá bá òun ó ní bébì báwo ni ẹnikẹ́ wá wò wá. lòun ní àdùkẹ́ àlàkẹ́ àjíkẹ́ ó ti pọ̀ tó báyìí ni èmi ò mọ̀ pé ó ti pọ̀ tó báyìí. ìyàwó tòun ní kí ló pọ̀? òun ní gbogbo àwọn èèyàn tán dúró yìí kí náà fẹ́ báyìí. ìyàwó tòun ní àwọn wá jẹun. lòun ní ọ̀dà mo ní kí n wá wò ẹ́ nì èmi ti ṣíwọ́ lẹ́nu iṣẹ́ mo ti ń lọlé. ìyàwó tòun ní ó dáa kò sí wàhálà àwa náà bá ti tọ́ oúnjẹ bùṣe à ń bọ̀ wálé. kí ló wá ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ yìí fi di ohun tá a fẹ́ nà sórí atẹ́gùn báyìí? àjèjì la jẹ́ láyé yìí. ó ní àjèjì la jẹ́ láyé. àjèjì la jẹ́ láyé. bó ti wù káyé yìí ládùn tó a ó padà lọ́jọ́ kan. ilé ayé yìí àwa náà jà ní. arákùnrin yìí ní bí oṣù mẹ́fà tíyàwó tòun bẹ̀rẹ̀ sí ní ta oúnjẹ yìí bó ti ń pé lọ́gẹ́ níyàwó tòun bá kówó bìbà sílẹ̀ o. ó ní baálé mi ẹ gba owó yìí ẹ wá ilẹ̀ kan tówó rẹ̀ ò pọ̀ ju owó yìí lọ kẹ́ ẹ bá mi sanwó rẹ̀. lòun ní àdùkẹ́ àlàkẹ́ àbíkẹ́ ibo lo ti rówó yìí? ìyàwó tòun ní àjọ kan tí mò ń dá òun ni mo gbà ó sì wù mí pé káwa náà ká kúrò nínú mẹ̀háyà ká bọ́ sínú ilé ara wa. arákùnrin yìí ní inú tòun dùn púpọ̀ òun sì gbowó yìí lọ́wọ́ ìyàwó tòun. òun bẹ̀rẹ̀ sí ní fimú fílẹ̀. àwọn rí ilẹ̀ kan tí kò pẹ́ sáàrin ìlú àwọn sanwó ilẹ̀ yìí àwọn sì gbàwó ilẹ̀ yìí dání. ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ìyàwó tòun sá ń ta oúnjẹ yìí òun gan sì ń ṣiṣẹ́ ọ̀kadà ìyẹn zémìjàn yìí. bí oṣù mẹ́sàn-án sí ìkẹwàá tíyàwó tòun bẹ̀rẹ̀ sí ní ta oúnjẹ yìí ìyàwó tòun mọ̀ tó kó mílíọ̀nù tó gbé mílíọ̀nù pọ̀n kalẹ̀ o. ó ní baálé mi mo fẹ́ kẹ́ ẹ wá màá sàn ṣé kọ̀ǹgílá lẹ mọ́ ń pè é èyí tó mọ iṣẹ́ dáadáa kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ tààrà bí ò bá tẹ ju ìyàrá 3 ọ̀dẹ̀dẹ̀ kan lọ
kí wọ́n sá bẹ̀rẹ̀ ká mọ́ bá a lọ. lòun bá ranjú kalẹ̀ yìí pé Àlàkẹ́ Àdùkẹ́ ibo ló ti tún rí eléyìí. ìyàwó tòun ní ẹ̀yin náà sá mọ̀ pé mi ò fiṣẹ́ mi ṣeré, ojoojúmọ́ ni mo máa ń tajà. ẹ̀yin ẹ má wọ́rì, ẹ ṣáà ṣe ohun tí mo fẹ́. arákùnrin yìí lòun náà bá pe àwọn ẹni tí wọ́n mọṣẹ́ bí iṣẹ́ tí wọ́n lè gbélé kalẹ̀. wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ yìí, iṣẹ́ sì ń lọ déédéé lórí ilẹ̀ yìí. tóun bá ti gbé ọ̀kadà tòun jáde láàárọ̀, òun ó kọ́kọ́ lọ orí ilẹ̀ yìí ná, òun ó lọ wo àwọn òṣìṣẹ́ tó wà ń bẹ̀. tóun bá kú òun bẹ̀, òun ó ṣe jámọ́jámọ́ kiri, òun ó gba ṣẹ́ńjì díẹ̀, òun náà òun ó pa ṣẹ́ńjì díẹ̀ sápò. tí bá tún dọwọ́ ọ̀sán, òun ó tún padà sórí ilẹ̀ yìí níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ yìí. òun ó tún wá pẹ̀lú wọn ń bẹ̀ títí fi dọwọ́ ọ̀rọ̀lẹ́. àwọn ṣe lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí n mọ́ fọ̀rọ̀ gùn, wọ́n ti gbélé dúró sórí ilẹ̀ yìí. lẹ́yìn oṣù bíi 2-3 tí àwọn parí iṣẹ́ kéékèèké tó wà lára alẹ́ yìí, òun àtìyàwó àtọmọ 2 tó bí fún òun pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ̀ 2 tí ń gbé pẹ̀lú rẹ̀ yìí làwọn bá kẹ́rù tàwọn. àwọn kó lọ sínú ilé tuntun yìí. lẹ́yìn táwọn kọ́lé yìí, ìyàwó tòun ra mọ́tò ayọ́kẹ́lẹ́ kan. kí nìdí tó sì fi ra mọ́tò yìí? òun ní pé ibi táwọn kọ́lé yìí sí ó pẹ́ díẹ̀ síbi tíyàwó tòun ti máa ń ta oúnjẹ yìí. ìdí rèé tíyàwó tòun fi ra mọ́tò yìí, tí sì fi máa ń kó àwọn oúnjẹ tó bá sè nílé lọ síbi tí máa ń ta oúnjẹ yìí. tó bá sì tún ní ìjáde kan, mọ́tò yìí ni máa ń gbé jáde. ó wá di ọjọ́ kan, òun wá pe ìyàwó tòun. ẹ gbọ́ ná, kí ni arákùnrin yìí sọ fún ìyàwó rẹ̀? ọkọ èrò láyé àwa ẹ̀. ọkọ èrò láyé àwa ẹ̀dá, bí adarí ọkọ̀ lórí wa rí, ẹlẹ́dàá ènìyàn ló jẹ́ di ọ̀nà ọkọ̀. ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọkọ̀ tó ń rájò. ǹjẹ́ ẹ ti rárìnrìn àjò tí ó sọ pé òun ò tún relé mọ́? bọ́kọ ẹ̀dá rokùn rọ̀ṣà, èbúté ni ó ti lọ rèé jàbọ̀. ọ̀nà Àbújá tá ó gbàbọ̀, àsìkò tí kò wá wa yóò relé. irú ọkọ̀ tá ó wọ̀ la ò mọ̀. ilé ayé yìí àwa àna jà ní. bóun ṣe pé ìyàwó tòun lòun bá sọ fún yín pé Àbẹ̀bí mi, Àlàkẹ́ mi, Àdùkẹ́ mi, ẹni bí ọkàn, ẹ̀rù mọ̀ ń bà mí nì. ìyàwó tòun ní bébì, kí ni dẹ́rù báyìí? ẹ sọ̀rọ̀. lòun ní ìwọ náà sámọ̀ yín pé mi ò níṣẹ́ gidi kan lọ́wọ́, kò sówó lọ́wọ́ mi. ìwọ náà ní afẹ́fẹ́ tí mo fi ń mí, ìwọ náà nígi lẹ́yìn ọgbà mi. gbogbo ìnáwó ilé ìwọ náà ló ń gbé. ení la sì rí, kò sẹ́ni tó mọ̀ la. kó mọ̀ lọ dọ̀la kó o bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé àwọn bàbá olówó kan kiri, òun lẹ̀rù tí ń bà mí. ìyàwó tòun fa òun mọ́ra. ó ní Àlàbí, Àdìgún, Àdìsá, ó dà yín pé o mọ̀ fẹ́ tí mo ní sí ẹ o. tó o bá mọ̀ fẹ́ tí mo ní sí ẹ ni o lè mọ sọ ohun tó ń sọ yìí. wò ó, kí n tún ní ìlọ́po 3 owó tí mo ní yìí fi kún owó mi. mi ò lè fi ẹ́ sílẹ̀ láyé láyé. arábìnrin yìí ń tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀. ó sọ fún ọkọ rẹ̀ yín pé ìwọ gangan lẹ̀rù rẹ̀ ń bà mí, kó o mọ̀mọ́ lọ fi ọ̀bẹ yìí jẹ mí níṣò. torí àwọn ọmọbìnrin tán wà ń ta nísìnyí, àgbàrá wọn kò lóhùn onílé wó, onílé ni ò kàn nígbà kùn. mi ò ní fẹ́ kó o wò ta rárá. tìwọ kàn ní pé gbogbo ìgbà tó o bá ti nílò mi, ìwọ sáà mọ̀ pè mí. kódà gan kí n wà níbi tí mo ti ń ta oúnjẹ lọ́wọ́lọ́wọ́, kí ara rẹ bẹ̀rẹ̀ sí ní gbé pẹ́pẹ́pẹ́, ìwọ sáà ti pè mí. mi wá tẹ́ ẹ lọ́rùn, torí kò ní wù mí kó o wò ta rárá. ìwọ gan gbogbo ìgbà tẹ́mi náà bá ti nílò rẹ̀, mo fẹ́ kó o mọ tẹ́ mi lọ́rùn. arábìnrin yìí ló bá sọ báyìí fún ọkọ rẹ̀. inú ọkọ rẹ̀ náà dùn. nígbà tó yá, arákùnrin yìí ní òun ṣe ìdánwò fún ìyàwó tòun.
òun fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ni ohun tó sọ fóun. Bóun ṣe lọ títí tóun padà wálé ní ọwọ́ rọ̀lẹ́, ìyàwó tòun ti lọ síbi tí mo ń tajà rẹ̀. Lòun bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyàwó tòun pè, Àdùkẹ́, Àlàkẹ́, Àjíkẹ́, bóò ni, ṣó tà díẹ̀? Ìyàwó tòun ní adúpẹ́. Lòun ní, wo Àlàkẹ́, mi ò tiẹ̀ mọ̀ bára ṣe ń ṣe mí, ara mi ò kàn balẹ̀, gbogbo rẹ̀ kàn ń dìde nì. Bí ń pé kí n rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi ní í ṣe, níyàwó tòun sọ fún òun pé lóòótọ́ òun ní bẹ́ẹ̀ ni. Ó ní má wọ́rì, mi kàn ẹ́ lára ní ìsìn. Hey, ẹ̀yin ará alé, arákùnrin yìí ní ká tó rí ìṣẹ́jú 10 sí 15, ìyàwó tòun mọ̀ fi ọjà rẹ̀ tí ń tà sílẹ̀ wá bá òun nílé o. Ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún òun. Òun sọ pé ta ló fi sídìí ẹrù? Deborah mo fi sídìí ẹrù, àbí Kàbírá àti Sàláwà ló wà nídìí ẹrù. Ìyàwó tòun wá ṣeré fóun dáadáa, àwọn sì gbá gbogbo pẹnántì tó wọ àwọn lórí pápá. Lẹ́yìn náà níyàwó tòun tún wẹ̀ tó tún múra tó tún padà sídìí ẹrù rẹ̀. Ìyàlẹ́nu ní jẹ́ fún òun wípé ọmọbìnrin yìí mọ̀ nífẹ̀ẹ́ mi lóòótọ́ ni. Inú tòun náà sì wá ń dùn. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kan tóun tu ọ̀kadà tòun lọ, nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ o. Ẹ gbọ́ ná, kí ló ṣẹlẹ̀? Oníwàkuwà, ronú kó lọ jáwọ́. Oníwàkiwà, ronú kó lọ jáwọ́. Alágbèrè oníwọ̀kuwọ̀, kẹ́ẹ̀yà aṣọṣe. Olè jàǹdùkú ẹ̀kú ìrètí ọjọ́ ìdájọ́. Kábọ̀rìṣà kó pa ohun tí ò sọ̀rọ̀ tí kò sí lọ́rùn. Ẹ yé bọ́ Sátánì lọ́wọ́ kẹ́tùn fẹ́ẹ́nu kò Jésù. Ṣèké ṣàjò, kò sẹ́ni tí ó gbàlúbọ́sà ẹ̀gbọ́ tó máa fi kálà o, ìyẹn lè wọ́n. Arákùnrin yìí ní bóun ṣe ń tu ọ̀kadà lọ, lòun bá rí bàbá kan lẹ́gbẹ̀ẹ́ títì tí ń wá ọ̀kadà. Lòun bá rọra dúró. Bàbá, ibo lẹ̀ ń lọ? Bàbá yìí ní Àgbòkú ni mò ń lọ, àbí Gbégamẹ̀ ni mò ń lọ, àbí Sẹ́gbẹ́yà ni mò ń lọ, àbí Àdógìlètà ni mò ń lọ, àbí kí n kúkú sọ yín pé bàbá yìí ní Dọ̀wà lòun ń lọ. Arákùnrin ní òun sọ fún bàbá yìí pé kó jókòó. Bàbá yìí sì rọra jókòó sórí ọ̀kadà fóun. Lòun bá gbé bàbá yìí. Báwọn ṣe débi tí bàbá yìí ń lọ ni bàbá yìí bá rọra bọ́lẹ̀ tó fẹ́ mówó fóun. Lòun sọ fún bàbá yìí pé bàbá ẹ fowó lẹ̀, ẹ fowó lẹ̀. Bàbá ní mọdé yìí gbowó lásìkò tí owó epo wọ́n yìí. Òun sá sọ fún bàbá yìí pé bàbá àní mo yọ̀ǹda, ẹ fowó sílẹ̀. Ni bàbá yìí bá ní ó mọ̀ jọ mí lójú gan ni mọdé yìí. Ọ̀dà náà èmi gan máa jọ ẹ́ lójú. Tó bá dọ̀túnla wá rí mi, ibí gan nílé mi. Bó o bá ti dé, ìwọ sáà ti béèrè bàbá kékeré kó o wá rí mi, èmi gan mi jọ ẹ́ lójú. Arákùnrin yìí ní eré lòun tiẹ̀ fi pè. Bó ṣe di ọjọ́ kẹta lòun bá rántí pé bàbá kan mọ̀ ní kóun wà. Lòun bá gbé atakùkù tòun, lòun bá gba bí yìí lọ. Ìgbà tóun fi débẹ̀, kí ló ṣẹlẹ̀? Àní ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, aráyé ẹ yí padà. Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, aráyé ẹ yí padà. Onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ̀. Onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ mi pé báwo la ṣe lò ó ìgbésí ayé wa. Torí náà ronú rẹ̀ wò, arákùnrin ronú rẹ̀ wò, arábìnrin ronú rẹ̀ wò, kéṣù máa fi ọ́ ṣe yẹ̀yẹ́. Ronú rẹ̀ wò, arákùnrin ronú rẹ̀ wò, arábìnrin ronú rẹ̀ wò, kéṣù máa fi ọ́ ṣe èrè jẹ. Arákùnrin yìí ní tóun déwájú ilé yìí lòun bá béèrè bàbá kékeré. Wọ́n ní kóun máa wọlé bọ̀.
òun mọ̀ rí bàbá kékeré lóòótọ́. Inú bàbá yìí náà dùn bó ṣe rí òun. Bàbá yìí sì dúpẹ́ lọ́wọ́ tòun fún oore tóun ṣe fún òun ní ìjẹta. Bàbá yìí wá tẹnu bọ̀rọ̀. Ó ní mọdé yìí, ibi tí mo fojú sí ọ̀nà ò mọ̀ gbàbẹ́. Lòun ní bàbá bíi ti báwo. Bàbá yìí ni mo fẹ́ fún ẹ ní nǹkan kan ni tíwọ náà ó máa lò táyé rẹ yóò fi yí padà tó òfin ní mo ṣe zèmíjàn ìyẹn ọ̀kadà tó ń tù kiri yìí mọ́. Ohun tí mo fẹ́ ṣe nìyẹn. Àmọ́ ohun tí mo rí ó mọ̀ ti kọjá ohun tí mò ń rò lọ. Lòun ní bàbá kí lẹ rí. Bàbá yìí ní mọdé yìí kò mọ̀ sí nǹkan kan lára rẹ mọ́. Kòròfo lásán nìyẹn. Lòun ní kòròfo. Bàbá kò yé mi. Bàbá yìí ni kò sí ajé kankan lára rẹ mọ́ bó ṣe wà yìí. Kòròfo lásán nìyẹn. Lòun káwọ́ mọ́rí pé bàbá ibo lajé mi gbà lọ. Wo béèyàn kan bá sọ fún ẹ pé òun lóògùn owó kan tóun ó ṣe fún ẹ, irọ́ ló pa ń tàn ẹ́ nì. Bí wọ́n bá fi odindi èèyàn gún ọṣẹ fún ẹ pé kó o lọ wẹ̀ ẹ́ wípé ó lówó láyé rẹ̀, bàbá ńlá irọ́ ni. Bàbá yìí ni wò ó, èmi ò ní sọ fún ẹ. Àmọ́ gba kinní yìí, gbìyànjú kó o fi kinní yìí rọrí sùn. Ohun tó o bá ti rí kó o padà kó o wá fún mi lábọ̀. Lòun bá gba kinní yìí lọ́wọ́ bàbá yìí, lòun gbọ̀nà. Òun gbé kinní yìí sápò, òun sì ṣiṣẹ́ ọ̀kadà tòun kiri títí ó fi ń dọwọ́ ọ̀sán. Oorun bẹ̀rẹ̀ sí ní kun òun, lòun bá gbalé lọ. Ìgbà tóun délé, òun ò báyàwó tòun nílé. Àǹfààní ṣí sílẹ̀ láti lo ohun tí bàbá yìí gbé fóun. Lòun bá rọra dùbúlẹ̀, òun fi kinní yìí rọrí. Ẹ gbọ́ ná, kí ni arákùnrin yìí rí nígbà tó fi kinní yìí rọrí? Hey! Nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn tá a wà yìí. Bó bá ń pa, bó bá ń kú lẹ́sẹ̀, lọ́mọ aráyé o. Ayé lè, ọmọ Ádámù burú jù. Níbo ló bá yé rẹ̀ sí o? Tó ń bá ayé aláyé jẹ́ kiri. Ṣèbọ́mọ Ọlọ́run ló yẹ kó jẹ́. Rántí ẹ̀yìn ọ̀la. Àní arákùnrin yìí ní bóun ṣe fi kinní yìí rọrí lórun bá gbé òun lọ. Lójú oorun yìí lòun bẹ̀rẹ̀ sí ní lá àwọn àlá kan. Òun lálàá yín pé òun àti ìyàwó tòun àwọn jọ ń ní nǹkan pọ̀ lójú àlá yìí. Ṣùgbọ́n lẹ́yìn tó ń sọ̀kalẹ̀ lókè àràfá ìyàwó tòun lójú àlá yìí, ìyàwó tòun dìde ó wọ balùwẹ̀. Bó ṣe wọ balùwẹ̀ yìí, òun sì ń wo ìyàwó tòun. Ìyàwó tòun mú mùṣúà funfun kan sí àǹkáṣífù lẹ́yìn mọ̀ ń pè lọ́dọ̀ tiyín. Ló bá lọ́ṣọ sórí rẹ̀. Gbogbo ohun tóun dà sára ìyàwó tòun yìí, ìyàwó tòun da gbogbo rẹ̀ padà sórí àǹkáṣífù yìí. Ló bá gbé àǹkáṣífù funfun yìí, ló tún fi nu ojú ara rẹ̀ dáadáa. Lẹ́yìn náà, ó wá gbé àǹkáṣífù yìí sínú kéèkàn, ó bomi sínú rẹ̀. Ló wá gbó dáadáa, ó fọ̀ ọ́, ó wá gbé omi yìí, ó rọ sínú kéèkàn. Ṣùgbọ́n ibi tí àlá yìí wá gọ̀ tó fi rú òun lójú ní pé gbogbo ohun tíyàwó tòun ń ṣe yìí, òun dúró òun sì ń wò ó báyìí, ìyàwó tòun ò sì sọ nǹkan kan. Lòun bá ní, bébì, kí ló fẹ́ fẹlẹ́ ìfìṣe? Ǹjẹ́ kíyàwó tòun tẹnu bọ̀rọ̀? Lòun bá tají sáyé. Hey, kábíyèsí Ọlọ́run, òun ò mọ̀ gbọ́ nǹkan kan lẹ́nu ìyàwó tòun. Lójú ẹsẹ̀ lòun bá gbé kinní yìí, lòun bá padà sọ́dọ̀ bàbá yìí. Nígbà tóun dọ́dọ̀ bàbá yìí, kí ló ṣẹlẹ̀? Hey, ọ̀rẹ́ mi, àní níbo gan là ń lọ nílé ayé yìí? Ọ̀rẹ́ mi, níbo lò ń lọ lẹ́yìn ayé? Ǹjẹ́ tó bá mọ ọbẹ̀ kó wí fún mi? Tọ́ráyé ń lọ àti fẹ́kùfẹ́ ayé. Ọjọ́ orí ènìyàn ń lọ díẹ̀díẹ̀. Ìlú kan tó wà tó já ayé lọ. Wá mú mi débẹ̀ yé Ọlọ́run ògo. Arákùnrin yìí ní bóun ṣe dé ọ̀dọ̀ bàbá yìí, ìyàlẹ́nu ló jẹ́ fún bàbá yìí pé ó tún padà rí òun. Ó ní mọdé yìí,
bóò ni àbó gbàgbé nǹkan? Lòun ní rárá mi ò gbàgbé nǹkan bàbá, ohun tẹ́ ẹ ní kí n lọ ṣe mo ti lọ ṣe é. Bàbá yìí ní lóòótọ́, òun ní bẹ́ẹ̀ ni. Pápápá ni ó mọ̀ yá ẹ̀. Òun sọ fún bàbá yìí pé gbígbóná là ń jòkó ọ̀pọ̀lọ́. Bàbá yìí ní kí ló wá rí o? Lòun bá tẹnu bọ̀rọ̀. Gbogbo ohun tóun rí lójú àlá òun sọ fún bàbá yìí. Bàbá yìí ní òkàrè ẹ̀yin rúmọlẹ̀, ẹ ṣeun tẹ́ ẹ̀ dójú tì mí. Tí mo bá ní kí n sọ fún ẹ, ó ṣeé ṣe kó o mọ́ gbàgbọ́. Ìdí rèé tí mo fi ní kíwọ náà fojú ara rẹ kó o fi rí, kó o fojú àwo rẹ kó o fi gbọbẹ̀. Arákùnrin yìí ní bàbá, ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ lójú àlá yìí kò mọ̀ yé mi. Omi tíyàwó mi rọ sínú òkè kí ló túmọ̀ sí? Bàbá yìí ní mọdé yìí wò ó, ṣó o rí ìyàwó rẹ̀? Omi tó rọ sínú òkè yìí òun ni máa ń pò pọ̀ mọ́ àwọn omi tí fi máa ń ṣe oúnjẹ rẹ̀. Ìdí rèé tí ọjà rẹ̀ fi máa ń yá. Ìdí rèé tí èrò fi máa ń bò ó bìbà níbi tí máa ń tajà rẹ̀. Kábíyèsí Ọlọ́run, àfi k'Ọlọ́run kó ṣàánú wa. Gbogbo àwa tó ṣe ń pé àìdáná nínú ilé wa, àfi ká ra oúnjẹ jẹ. Ẹ sì rọra kẹ́ ẹ má bàa jẹjẹkújẹ. Bàbá yìí tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ṣó o rí bó ṣe rọ sínú òkè yẹn? Ó ní àwọn nǹkan kan tí máa ń pò pọ̀ mọ́. Tó bá ti pò pọ̀ bẹ́ẹ̀, omi yìí ni ó máa bù sínú omi tí fi ń ṣe oúnjẹ yìí. Títí tómi yìí bá tán, yóò tún ṣe bẹ́ẹ̀. Arákùnrin yìí ní èmi ò ṣàkíyèsí nǹkan kan bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn ìgbà míì mo rí pé tá a bá jọ ṣeré lọ́kọ-láya tán lórí pápá, mo máa ń rí i pé ìmọ̀ ń wọ balùwẹ̀ lọ, ṣùgbọ́n mi ò ṣàkíyèsí kankan. Bàbá yìí ní àrà tíyàwó rẹ̀ ń dànù kó o máa wá wò ó. Gbogbo ajé tó wà lára ó ti bọ́ sọ́wọ́ ìyàwó rẹ̀, torí ẹlẹ́dàá rẹ̀ òun ní bá ìyàwó rẹ̀ ṣiṣẹ́. Gbogbo àwọn ẹni tí ó bá jẹ nínú oúnjẹ tíyàwó rẹ̀ ń tà yìí, ẹlẹ́dàá tiẹ̀ ni ó mọ̀ lọ gba ajé tiwọn tí ó mọ̀ kó wá fún ìyàwó rẹ̀. Kábíyèsí Ọlọ́run, ẹni tó yẹ kó rí àpò 5 lójúmọ́ kan, níwọ̀n ìgbà tó bá ti fẹnu kan oúnjẹ tí ìyàwó rẹ̀ ń tà, ó lè jẹ́ àpò kan àbí àpò 2 ni ó rí títí ilẹ̀ yóò fi ṣú ní ọjọ́. Ẹni tó yẹ kó jèrè bí àpò 10 àbí 20 àpò lójúmọ́ kan, níwọ̀n ìgbà tó bá ti fẹnu kan oúnjẹ tí ìyàwó rẹ̀ ń tà yìí, ó lè jẹ́ bí àpò 4 àbí àpò 5 ni ó rí títí ilẹ̀ yóò fi ṣú ní ọjọ́ yìí. Gbogbo èrè wọn tó kù, ẹlẹ́dàá tìyẹ ni ó mọ̀ kó wá fún ìyàwó rẹ̀. Nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn tá a wà yìí. Baálé ilé míì náà kò lè gbowó ọbẹ̀ kalẹ̀ sínú ilé, àfi kó kó àwọn ọmọ àtìyàwó kán lọ jẹun nílé oúnjẹ lọ. Àfi k'Ọlọ́run mọ̀ ṣọ́ wa níbẹ̀. Arákùnrin yìí lòun káwọ́ mọ́rí pẹ̀lú ohun tí bàbá yìí sọ yìí. Lòun wá ní bàbá, kí wá lọ́nà àbáyọ báyìí tí ń tiẹ̀ fi rí ajé mi gbà padà. Bàbá ní wo ọmọdé yìí, mo ti bá ẹ wọ́nà àbáyọ sí i, ṣùgbọ́n ẹ̀pà ò gbóró mọ́. Gbogbo ọ̀nà àbáyọ tí mo rí kò sí kan tí ó pè ẹ́ níbẹ̀, torí tá a bá ba kinní yìí jẹ́ fún ìyàwó rẹ̀ nísìnyí, nǹkan méjì ló lè ṣẹlẹ̀ fún ìyàwó rẹ̀. Àkọ́kọ́ náà, ó ṣeéṣe kí ìyàwó rẹ̀ kú. Arákùnrin yìí lòun dáhùn ìpè àkútúkú rẹ̀ lọ́nà ọ̀run. Ní bàbá ní mọdé yìí, ìgbín ò lè ràjò kó má mú ìkarahun rẹ̀ dání. Lòun ní bíi ti báwo bàbá? Bàbá ní bíyàwó rẹ̀ bá ilé kú pẹ́rẹ́, ẹlẹ́dàá tìọ́ tí ń ṣiṣẹ́ fún un náà yóò kú. Bẹ́lẹ́dàá tìẹ́ bá sì ti kú, kí ni ìwọ gan ṣe lókè yẹ̀pẹ̀? Bàbá ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tó tún lè ṣẹlẹ̀ síyàwó rẹ̀. Tíyàwó rẹ̀ ò bá kú, a jẹ́ ń pé ìyàwó rẹ̀ yóò ya wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Lòun bá ní ìyẹn dára bàbá, a mọ̀ gbàdúrà kó mọ̀ kú kó ya wèrè. Ni bàbá bá ní mọdé yìí, ó sì farabalẹ̀. Bí ìyàwó rẹ̀ bá ilé ya wèrè pẹ́rẹ́, ẹlẹ́dàá rẹ̀ tí ń bá ìyàwó rẹ̀ ṣiṣẹ́ yìí, òun gan yóò ya wèrè ni. Nǹkan kan ò ní ṣèwọ tó dúró yìí o, àwọn èèyàn ó mọ̀ rí ẹlẹ́yàn gidi.
ṣùgbọ́n ẹlẹ́dàá rẹ tó ya wèrè ọ̀hún wọ́n mọ̀ rí ládùúgbò kẹta tí ń ṣagolo kiri, wọ́n lè rí ládùúgbò kẹrin níbi tí ó mọ̀ ṣeré nínú kọ́tà tí wọ́n gan ó sì wà lálàáfíà ń bí. arákùnrin yìí wá káwọ́ mọ́ rí, ó ní hey, mo dáràn báyìí. bàbá yìí wá ní ọ̀rọ̀ yìí ti di sóònú ẹ̀kún báyìí fún ẹ, ó mú mọ́ra ni o. bí bẹ́ẹ̀ kọ́ tó o bá ní kó o mọ bàyàwó rẹ lórúkọ jẹ́ kiri nísìnyí, bí ń pé òun tún náà ṣírí ara rẹ síta, kódà ìyàwó rẹ tún lè lé ẹ dànù kó wá ọkùnrin míì. ọ̀rọ̀ rẹ yóò wá di afàdápakún, ikú sálọ àdá sọnù nínú kó o fara mọ́ kó o mọ gbé pẹ̀lú ìyàwó rẹ. ikú kún tọ́jú rẹ lòun sọ pé bàbá ń tọ́jú mi, gbogbo nǹkan ní fi ń tẹ́ mi lọ́rùn. bàbá ní ó bùṣe, ó mú un mọ́ra ni o, kó o má bàa pàdánù méjì pọ̀. ó mú un mọ́ra ni, ó sì mọ́ kún fún ìbẹ́lọ́hùn kọ́lọ́hún kó ṣe ìdájọ́ tó yẹ fún ìyàwó rẹ̀. ohun tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí rèé o, tí arákùnrin yìí fi pè mí tó ní bàákòrèdé, ẹ jẹ́ kí ọmọ aráyé kí wọ́n fi ọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ́n. àṣé pẹ̀lú bíyàwó mi ṣe nífẹ̀ẹ́ mi tó tí ń fi gbogbo nǹkan bá mi lò, àṣé ìfẹ́ tá a ní sẹ́dìyẹ kò ju ká pa á jẹ lọ ni. arákùnrin yìí ń sọ fún gbogbo léyìn pé kò sóore ọ̀fẹ́ kan láyé yìí o, ọlọ́run nìkan ló lóore ọ̀fẹ́. oore nítorí náà lọmọ aráyé ń ṣera wọn ní ìsìn. bí ẹ bá rí ọ̀rẹ́ kan tí ń ṣoore fún ọ̀rẹ́ kejì rẹ̀, ó ní ohun tó fẹ́ gbà lọ́wọ́ ọ̀rẹ́ yìí ni. bàbá olówó tí ń ṣàánú rẹ ní gbogbo ìgbà yìí, ó ní ohun tó fẹ́ gbà lára rẹ ni. kò sóore ọ̀fẹ́ kan níbì kan mọ́. téèyàn kan bá ń sọ yín pé kòríkòsùn mi nìyẹn, mọ́ gbà á gbọ́ o, kò sí ọ̀rẹ́ kòríkòsùn mọ́ láyé tá a wà yìí. ẹni tó oorun bá ń kùn kó lọ sùn ni. béèyàn kan bá ṣoore fún ẹ, mọ́ retí pé ó ṣe fún ẹ lásán. èmi tiẹ̀ ní àáfàá kan tó ṣe ń pé tó bá pè ẹ́ tó fún ẹ ní àpò méjì báyìí, mọ́ ròyìn pé ó fún ẹ gbé ni o. ọjọ́ kejì lẹ́ẹ̀kan náà ìpè bàbá yìí ni ó jí ẹ. tó bá pè ẹ́ báyìí tí ilẹ̀ ó fi ṣú ní ọjọ́ náà ni ó mọ̀ rán ẹ sígbá tí ó mọ̀ rán ẹ sáwò. iṣẹ́ tó ju àpò méjì yìí lọ ló ṣe fún kílẹ̀ tó ṣú ní ọjọ́ kejì. kò sóore ọ̀fẹ́ mọ́ níbìkan, ọlọ́run nìkan ló lóore ọ̀fẹ́. ìwọ ìyàwó ilé, torí kí ló fi nífẹ̀ẹ́ ọkọ rẹ? bíra rẹ lérè. ìwọ baálé ilé, torí kí ló fi nífẹ̀ẹ́ ìyàwó rẹ? bíra rẹ lérè lọ́jọ́ tòní. ǹjẹ́ o lè sọ pé ohun tó ń gbà lérò sí ìyàwó rẹ ni kó ṣẹlẹ̀ sí ẹ? ìwọ gan ìyàwó, ǹjẹ́ o lè sọ yín pé àníyàn rẹ sí ọkọ rẹ náà ni kọ́lọ́hún fi dá ẹ lẹ́jọ́? ẹ mọ gbé yẹ̀wò nílé yín lọ́hùn-ún. ẹ wò ó, mi ò ní torí àwíjàre kí tó tán lẹ́nu. tí ẹ bá gbádùn rẹ̀, ẹ bá mi tẹ láìkà èyí àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. gbogbo ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ bá mi tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀néèsì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ohun Ìfẹ́ Sọmídà TV, kẹ́ ẹ bá lè mọ àkókò àti ìgbà tá a mọ bọ́ sórí ètò lórí ìkànnì yìí. kò sì ní jẹ́ kí ẹ mọ pàdánù àwọn ètò wa lórí ìkànnì yìí. a sì ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín o, ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí ká bá lè fi ra àwọn irinṣẹ́ tẹ́ fi mọ wo lóòtú ètò yìí kedere láti inú ilé yín. bóyá ẹ bá fẹ́ fi ìrànlọ́wọ́ tí ń ránṣẹ́ sí orí ìkànnì yìí, ẹ kàn sí Ohun Ìfẹ́ Sọmídà lórí WhatsApp pẹ̀lú nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. ẹ ṣeun púpọ̀. ilé ayé lè ogun nílé ayé, ilé ayé asán ni, àfọwọ́bà bí lẹ́ni, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà, ọmọ ìyá ń tàn nípa, ẹni abínibí ń dání, alágbára ayé ẹ rọra, kò sóhun tá a máa mú lọ sọ́run.
ẹ̀yà àgbè mi ṣetán rò ìlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rò ìlú ìkosùn lékèlékè mi ṣetán rò ìlú ìkẹfùn mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o Muhammadu Akóredé Babakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹsọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀ mò ń dágbére lórí ètò kìí ṣe tikú kìí ṣe tàrùn ìpàdé mi àti yín ó tún dàkọ̀tun ètò títí ìgbà tá a tún mọ pàdé mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. ẹ̀sọ́ pẹ̀lẹ́ oṣùn làbáyé ẹ máa jẹ́ àṣàyè bá ò ṣe báyé àkànmú ayé àgbà àti alágbára ẹ bá fẹ́ sọ ṣé o. ẹ̀sọ́ pẹ̀lẹ́ oṣùn làbáyé ẹ máa jẹ́ àṣàyè bá ò ṣe báyé àkànmú ayé àgbà àti alágbára ẹ bá fẹ́ sọ ṣé o. bẹ́ẹ̀ bá lè ní ó ẹ̀bẹ̀rẹ̀ ṣe ni bẹ́ẹ̀ lágbára tójú tá a gbé rí alágbára ayé ẹ̀ bá rọra ṣe torí pé ìgbàlà ní ẹnìkan ò láyé àti pé ìtàn ni ó yìn kó wa ohun àgbáyé ṣe ìtàn ni ó dá kẹ́lẹ́dì ìtàn rẹ̀ bá hùwà rẹ̀ o. ẹ̀sọ́ pẹ̀lẹ́ oṣùn làbáyé ẹ máa jẹ́ àṣàyè bá ò ṣe báyé àkànmú ayé àgbà àti alágbára ẹ bá fẹ́ sọ ṣé o. ọba tó jẹ́ táyé fi ń lójú àtẹ̀yí tó jẹ́ táyé dojúrú kò ṣeé gbàgbé ní kálukú wọn èèyàn ṣe rere káyé lè nísinmi èèyàn ṣe rere kí lè ayé tura torí lálá kan ò ní òkè o kò ní òkè kó má padà wálẹ̀ alágbára ẹ bá fẹ́ sọ ṣé o. ẹ̀sọ́ pẹ̀lẹ́ oṣùn làbáyé ẹ máa jẹ́ àṣàyè bá ò ṣe báyé àkànmú ayé àgbà àti alágbára ẹ bá fẹ́ sọ ṣé o. mọ́tò mo ṣe ná mo ṣe ó mo ṣe bí ẹ ṣáà máa ṣe lé ayé èyí jẹ́jẹ́ torí bá ò sí mọ́ ìwà ni ó máa bẹ ìwà ẹ̀dá kì í kú kí rẹ̀ bì kan ká rántí ọmọ ká tó fè ní ìhùwà ká má gbégi oró sílẹ̀ dáwọn mọ́ o. ẹ̀sọ́ pẹ̀lẹ́ oṣùn làbáyé ẹ máa jẹ́ àṣàyè bá ò ṣe báyé àkànmú ayé àgbà àti alágbára ẹ bá fẹ́ sọ ṣé o. tẹ́ bá ti pẹ́lẹ́ mú wà burúkú tẹ́ ṣàwọn kókó mọ́ṣẹ́ ibi ni tẹ́ ń bayé jẹ́ fọ̀run ṣe jẹ́ rántí òrèrè oníjì kó má ṣe ní pẹ̀kun alágbára àti bí òkè àṣegbè ò sí ohun mọ̀ yẹn dájú. ẹ̀sọ́ pẹ̀lẹ́ oṣùn làbáyé ẹ máa jẹ́ àṣàyè bá ò ṣe báyé àkànmú ayé àgbà àti alágbára ẹ bá fẹ́ sọ ṣé o. ẹ̀sọ́ pẹ̀lẹ́ oṣùn làbáyé ẹ máa jẹ́ àṣàyè bá ò ṣe báyé àkànmú ayé.